Ìwé àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ ó ní gbogbo ohun tí Olódùmarè dá dáadáa ni àti àwọn tó tún wá ń jáde lára nǹkan tó Olódùmarè dá yẹn náà dáadáa náà ni. Eléyìí ló máa mú mi sọ fún wa, ló máa jẹ́ kí n bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lórí nǹkan tó ní ṣe pẹ̀lú màálù àti nǹkan tó ń jáde lára màálù àti àwọn ẹ̀yà ara ẹ̀ kọ̀ọ̀kan. Níwọ̀nba bí a bá ṣe lè mẹ́nu dé ẹ mọ̀, torí kí ó má bàa wà bored, ká má bàa wà bored, kó má bàa wà boring. Èmi ò kì í ṣe pé ká sọ pé lọ́sẹ̀ màálù ni, ọ̀la màálù ni, ó máa wà boring. But I'm giving us one of the usefulness of màálù lónìí. Tí màá sọ̀rọ̀ nípa ìgbẹ́ màálù, tí màá kọ́kọ́ fi ṣe àkọ́kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ lórí màálù. Eléyìí ṣiṣẹ́ fún gbogbo àwọn tó bá jẹ́ pé wọ́n ti ki ọwọ́ burúkú bọ̀ lára, ki ojú burúkú bọ̀ lára. Gbogbo àwọn tó ṣe pé láti abúlé wọn ò jẹ́ kí wọ́n gbádùn. Gbogbo àwọn tó ṣe pé tí wọ́n bá ti dáwọ́ lé báyìí wọn kì í jẹ́ kó yọrí sí rere. Gbogbo àwọn tó jẹ́ pé níbi ìbọ̀lọ́wọ́ láti gba ire wọn lọ. Gbogbo àwọn tó jẹ́ pé níbi ìbádọ́wẹ̀kẹ̀, níbi ìkúnlẹ̀ fúnni wọ́n ti gba ire wọn lọ. Àwọn afọ̀yàyà bá tẹni jẹ́. Àwọn afi ẹ̀bùn gba ire ẹni dànù. Bó bá ti kó sí irú ọwọ́ àwọn èèyàn báyìí, ojú mọ̀ pé o ò nílò ju ìgbẹ́ màálù lọ. Ó yà lẹ́nu. Ìgbẹ́ màálù ń bẹ lára ohun tí Olódùmarè dá tá lè lò fún àwọn nǹkan báyìí. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ní ìgbẹ́ màálù lè ṣe. Àwọn míì ti wá ta ti fún wọn ní àwọn iṣẹ́ tó jọ mọ́ ìgbẹ́ màálù tí wọ́n dẹ̀ ti lò tó ti rí pé eléyìí confirm ní correct ní apá àti wèrè. Ṣé rí eléyìí tí mò ń sọ̀rọ̀ ẹ̀ fún wa yìí, tí ìwọ gan bá rí nǹkan tó nílò, á yà ẹ́ lẹ́nu pé ṣé kò jù báyìí lọ. Just this. Òun náà ni nǹkan tó nínú. Mo Lábísí Ọláwàyìn rèé ayaba ìyóhùn àwí, ìyá ìmọ̀ Yorùbá, yèyé apagun pọ̀tẹ̀. Ní orí ìkànnì tí a wà yìí, ìmọ̀ Yorùbá, níbi tá a ti máa ń fún ara wa ní àwọn solutions, àwọn ọ̀nà àbáyọ sí àwọn ìlàkọjá wa ní gbogbo ọ̀nà. Ìlàkọjá èyí tí à ń là kọjá lójoojúmọ́, èyí tí a jogún bá, èyí tí a dáyé bá, èyí tí ní gbogbo ọ̀nà tó wù kó bá wa. Eléyìí ṣiṣẹ́ fún ìtúsílẹ̀. Kódà ọ̀tàkọ́tà tó bá ń yọ ẹ́ lẹ́nu àbí àwọn tí wọ́n ṣàbùrú sí ẹ, wọ́n á pàdánù agbára wọn. Wọ́n á pàdánù gbogbo ohun tó jẹ́ tiwọn pátá. Wọ́n á dẹ̀yìn lẹ́yìn ẹ bó bá lè lo iṣẹ́ eléyìí. Kí ló máa lò? Ìgbẹ́ màálù. Ó lè jẹ́ gbígbẹ, ó lè jẹ́ tútù, èyí tó bá rí nítòsí náà ni. Wọ́n ṣáà take a walk and look for ìgbẹ́ màálù. Ìgbẹ́ màálù òun ni kó wá. Kò sí mi, ìgbẹ́ màálù ni. Bó bá ti rí ìgbẹ́ màálù, báwo lo ṣe fẹ́ ṣe? Ọ̀nà wo lo fẹ́ gbé gbà? Mò ń bọ̀ jàre. Mo ní tó bá ti rí ìgbẹ́ màálù, o rí pé báwo lo ṣe fẹ́ lò ó? Òun náà ni a fi ọ̀rọ̀ tì sí. Ìgbẹ́ màálù yẹn, òun náà ni wàá wá mú tí wàá kó sí orí iná. O lè lo ìṣasùn àtijọ́, o sì lè lo any pot tó bá ní láti fi ṣe. So wàá mú ìgbẹ́ màálù yẹn, òun ló máa fi sí orí iná. Wàá wá igi kan. Bí ìgbẹ́ màálù yẹn bá ṣe ń jó, o ò ní dáwọ́ dúró. O ò ní dáwọ́ dúró láti máa rò ó. Wàá ṣáà máa rò ó ni. Wàá máa rò ó, wàá máa rò ó débi pé èéfín ẹ̀ yẹn á máa ṣe sí ẹ lára. Á máa ṣe sí ẹ ní ọwọ́. Òórùn yẹn á máa jáde sí ẹ lára. Ẹlòmíì lè sọ pé, is this hygienic? Ṣé dáa kéèyàn máa fòórùn ìgbẹ́ símú? Mo sọ fún ẹ pé spiritual is beyond your certificate. It is beyond your education. Níbi tí a bá ti ń sọ̀rọ̀ spirituality, your education most times is useless. Because the time tí à ń sọ̀rọ̀ nípa urine, tá à ń ṣàlàyé fáwọn èèyàn ìwúlò urine, nǹkan tó lè fi ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ gbà yẹn pé báwo la ṣe máa lo ìtọ̀, báwo la ṣe máa mùtọ̀ dí wa. But praise be to Almighty God. Àwọn kan náà ni wọ́n wá ń padà sọ fún wa pé àwọn òyìnbó gan ń ta ìtọ̀ màálù, cow urine, tí wọ́n dẹ̀ sọ pé káwọn èèyàn lò, tó dẹ̀ ń ṣiṣẹ́ fún àwọn health benefits
kan. So kí ló wá dé tó jẹ́ pé tó bá ti jẹ́ tiwa máa ń takò ní. So mo rántí nígbà náà mo bi àwọn èèyàn léèrè pé tí èèyàn bá jẹun lójú oorun kí ni medical solution fún wọn lóyìnbó ò tí ì rí ṣe. Mo ní but ìgbàgbọ́ tiwa ní spirituality you can use your urine kó o mú lẹ́sẹ̀kẹsẹ̀ kó o dẹ̀ bi in tó jẹ yẹn wàá dẹ̀ rí kó o bì tàbí kó o yà mọ́gbè ìyẹn tún kọ́. So when we are talking about spirituality ẹ gbé education yín sẹ́gbẹ̀ẹ́ ẹ gbé àwọn knowledges yín ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ tó bá ti ń jẹ́ nípa ti ìwé nípa ti pálí ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ kan and let's talk spirituality. And I want you to understand that the spiritual control the physical. Kí nǹkan kan tó ṣẹlẹ̀ láyé ń bí ó ti ṣẹlẹ̀ níbì kan tán ti parí ẹ̀. So if you are now careless, if you are the type that believes so much in your education, you may fail. So ìdí nìyẹn tó fi jẹ́ pé when we are talking about spirituality, no, we are talking about spirituality. So òórùn gbẹ màálù yẹn ó máa wá sí ẹ lára, wàá jẹ́ kó máa lọ sókè, wàá jẹ́ kó máa wá sí ẹ lára dáadáa. Bó bá ṣe ń wá sí ẹ lára yẹn tí òórùn yẹn ń jáde tó ń lọ sí ara ẹ, tó ń lọ sí gbogbo ara ẹ, tó ń lọ káàkiri káàkiri káàkiri, bẹ́ẹ̀ náà ni àwọn tó bá ń ṣe ẹ́ níkà gbogbo ibi tí wọ́n bá ti bá ara wọn pátá ara wọn máa ní wọ́n ni. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáwọ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹ́ lẹ̀, wọn ò ní yọ ayé ẹ lẹ́nu mọ́ bí ti ń wù kó mọ̀. So that is why tó fi jẹ́ pé this is very important. O ò nílò jù bẹ́ẹ̀ náà lọ, o ò nílò jù bẹ́ẹ̀ lọ. Kó ìgbẹ́ màálù yẹn sórí iná láìsí nǹkan kan bẹ̀, bó bá ti ń ṣe máa rò ó. Rírò yẹn gangan ló wà very very important. Bó o bá ṣe ń rò ó tí èéfín yẹn ṣe ń jáde bẹ́ẹ̀ náà ni iṣẹ́ tó fẹ́ ló ń di ṣíṣe. Ìwọ náà gbìyànjú ẹ̀ lónìí. Ní nǹkan tá a sọ yìí gbìyànjú ẹ̀ lónìí kó rí pé iṣẹ́ gidi ni. Láàárín ìṣẹ́jú tó bá ti ń ṣe náà ni gbogbo àwọn èyí tó bá máa kà èyí tó bá máa sọ tẹnu ẹ̀ á sọ tẹnu ẹ̀. Ẹlòmíì lẹ́yìn tó bá ti ṣe kò ní kí ẹ mọ́. Ẹlòmíì tó dẹ̀ jẹ́ pé kò kí ẹ tẹ́lẹ̀ á bẹ̀rẹ̀ sí ní kí ẹ because ó ti mọ̀ pé ìwọ ti di àgbàdo inúgò àwòmọ́jú fàdìyẹ. So that is one of the benefits of cow, or let me say cow dungs níbi tí a wà yìí, ìgbẹ́ màálù. Òun lè dé tí àkọ́kọ́ mo sọ lónìí. Ojú òní tí wàá jàre, ẹ má gbàgbé láti share, ẹ má gbàgbé láti like and don't forget to follow. Bó bá ṣe pé lórí YouTube ni ẹ subscribe sí channel yìí because you have a lot of benefits here. And if you want tó bá jẹ́ pé you need any of our spiritual products ó lè kàn sí wa lórí nọ́mbà wa ní orí báwo. The number is always there. O lè kàn sí wa ńbẹ̀ kó o pè wá pé o nílò nǹkan báyìí. Gbogbo ibi tí ẹ bá wà ní àgbáńlá ayé all round the world we deliver globally. That is just it. We deliver globally anywhere around the world. Àwọn ìlú kan tá a kì í gbé iṣẹ́ lọ náà ni àwọn Muslim country yìí tó jẹ́ pé wàhálà tí wọ́n ti máa ń pọ̀ jù. Bọ́ gbogbo yòókù pátá ọwọ́jà ìrìn wá débẹ̀. Ojú òní ti wà o, ẹ ṣeun, etí tẹ́ fún gbọ́ wa ò ní di. Owó tẹ́ wá mú tẹ́ fún ra dátà iná ò ní tún wọ yín láṣẹ Olódùmarè ọba àbùsí Èdùmàrè. Ẹ já máa fèyí ṣe lọ and bye for now.